Ìlọrin tí wọ́n bá sá lóògùn àbí wọ́n ṣe é láṣìírí kò yẹ kó ran gbogbo wa, kì í ṣe gbogbo wa ló yẹ kó ràn. Kí ló dé tá a máa wò wọ́n? Gbogbo ẹ̀yin àfáà àtẹnu yín dùn níbi ká ṣe wáàsí, àmọ́ ẹ̀yin kan, àwọn kan ni wọ́n ń ṣèjọba káwọn tó wà ń bẹ̀ yìí ò tó wà ń bẹ̀. Ṣẹ́rù náà ní ń bà wá tó bá yẹn débi pé gbogbo ohun tó bá yẹ ká sọ ká dá sí àdàkẹ́ àfọwọ́lẹ́rán àmọ́ wò. Irú ìgbésẹ̀ tọ́gá wa ń Kwara gbé yìí ìgbésẹ̀ tí ò dáa ni nàá. Ìgbésẹ̀ tí ò dáa ni nàá. Gbogbo reason tó léwu kí wọ́n ó ní. Níbi wọ́n bá ti tayì fún yàn, inú ilé tí wọ́n ti tayì fún wọn náà ni wọ́n ń fàbùkù ránṣẹ́ sí yìí. Tí wọ́n bá dákẹ́ nu léwu náà nísìnyí tí wọn ò sọ̀rọ̀ nísìnyí sẹ́ bílífù pé ìfẹ́ yín wà lẹ́mìí wọn ni. Ìfẹ́ yín ò lè sí lẹ́mìí wọn náà. The only iyì àtàpọ́nlé tá à ń ṣe lójúde yẹn kẹ́ wá ní for reason kan ẹgbẹ́ kúrò ń bẹ̀ lọ ibòmíì. Ṣọmọ Kwara ó gbàgbé irú èyí tẹ́ ń ṣe yìí nísìn. Ẹ ń ṣe agbára yìí lónà ohun tó lọ́jọ́. Gbogbo ẹ̀yin àfáàdé wà ń bẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ ọ̀rọ̀ tí ó kàn yín lórí social media ló ń kálukú ó mójútó. Tí ọ̀gá wa ọ̀bá rẹ̀ èèyàn sọ fún wọn, àwọn ọmọ Kwara ti ń rí wọn bígbà tí wọ́n èso original ọmọ Ìlọrin o. Gbogbo ohun tó lè wù kó wà láàrin ẹ̀yin èèyàn, ìlọsíwájú ìlú yìí ló yẹ kó kọ́kọ́ kàn yín. Ẹ kàn ń lùlù àfẹ́mí. Ẹ wà ń bẹ̀ ẹ̀ ń ṣèṣe fìràwọ̀ náà ṣe ẹ̀yin náà kàtàn tó gbẹ̀yìn fìràwọ̀ náà ni. Ṣáwọn ọmọ Kwara ó gbókọ yín yìí lọ́la àbí wọn ó gbókọ ẹnìkan mọ́ yín lọ́la wọn wá dúró pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. Òǹkálùkù wá fọwọ́ lẹ́rán wọn wá dákẹ́ nídàkẹ́ kò kàn wá. Gbogbo ẹ̀yin àfáà tẹnu yín máa jó fèrèfèrè òǹkálùkù dákẹ́ nísìnyí ẹ̀ sọ̀rọ̀. Ṣé bó ṣe yẹ ká máa wò náà nìyẹn? Àwọn kan tí wọ́n ṣe lánàá káwọn eléyìí ó tó gbà ẹ mọ bẹ́ẹ̀ ṣe àtáàkì wọn publicly. Àwọn ọ̀rọ̀ tó le lẹ̀ máa ń sọ sí wọn. Ṣẹ́rù ní ń bà wá nísìnyí tó ń kálukú fi dákẹ́ tá a fi sọ̀rọ̀. Kọ́dà bá a tiẹ̀ wí tí wọn ò ní gbọ́ ayé òkò tiwa pa sọ náà. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá dákẹ́ lérí eléyìí tẹ́ àdírẹ́sì issue yẹn alábòsí ni yín o. Wàá sì máa wò yín wò pé kò sífẹ̀ẹ́ ìlú yìí náà lọ́kàn gbogbo yín. Òun kálukú náà ń pretend ni. Àbí kálẹ̀ ń wà ń tẹ́ jẹ. Bá a ti dákẹ́ tá ń wò wọ́n bí wọ́n ṣe ń kẹsẹ̀ gbogbo ẹ̀ bọ́ra wọn yìí yóò dáa náà. Ẹ̀yin àfáà tẹ́ sì súnmọ́ wọn kò sódodo ọ̀rọ̀ lẹ́nu yín mọ́. Òun kálukú náà padà mọ̀ náà nísì pé gbogbo àwọn tẹ́ ẹ bú lánàá ajá sí wípé bọ́yọ́lá pé wọn ò fẹ́ fọ̀ yín náà ló jẹ́ ẹ máa bú wọn. Ẹ sọ̀rọ̀ sáwọn ìjọba tàná ẹni wọ́n há mọ́kà wọ́n ń fowó yín pẹ́ran gbogbo nǹkan ni wọ́n ń ṣe èwo lẹ̀ ṣe pẹ̀lú àwọn ìjọba tó wà ń bẹ̀ lónìí. Ìbẹ́yìn lẹ wà mọ́kà lọ́wọ́lọ́wọ́ yìí sówó yín lẹ fi lọ. Sáwọn yìí kọ́ wọn kówó fún yín. Alábòsí gbogbo yín o. Iṣu ká gbé iyì tó jẹ́ ìta ti bàbá wa lọ́la ọba ìlú Ìlọrin lọ ibòmíì kò yẹ kí gbogbo ẹ̀yin àfọ dákẹ́. Kọ́dà bí wọn ò ní gbọ́ ẹ kúkú mọ̀ pé wọn è gbọ́ wọn è sì gbà ní tí wọ́n bá ti ṣe wọ́n ṣe nìyẹn. Bọ̀tẹ́ ẹ sọ kó wà nù àkọọ́lẹ̀ náà kí gbogbo ọmọ Kwara orí ipá ń wí wọn ò tẹ́lẹ̀ ní. Ọ̀gá wa iyì tẹ́ ń lò iyì tó lọ́jọ́ ni o. Yóò tánjọ́ kan o. Ṣé ẹ bìlíf pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ìtàn bá gbé ìtàn yín wá ìlú yìí lọ́la ṣé ẹ rò báwọn èèyàn ó kì í ṣá? Tòtẹ́ ẹ bá ń rí èèyàn méjì mẹ́ta lẹ́nu ọ̀nà yín tí wọ́n sọ pé ẹ ṣe dáa ọlá pẹ́ ń bẹ́nẹ́fìtì wọn ni o wọn ò sòdodo ọ̀rọ̀ fún yín o. Ìlọrin ò gọ̀ wọ́n gọ̀ ni o.
ó dijọ́ ẹ bá mú yàn wá lu ìtẹ́ fẹ́ kó bẹ́nẹ́fìtì lẹ́tọ̀ọ́ mọ sáìsì yín o. àwọn kan ni wọ́n ṣe wàhálà bẹ́yìn ṣe débẹ̀ yẹn náà. wọ́n pawọ́pọ̀ wọ́n gbé ẹ̀yin débẹ̀ ẹ̀yin jẹ gbogbo ẹ̀ tán nísìnyí ẹ fẹ́ kó ṣẹ́kù fáwọn mọ́. gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ dákẹ́ tẹ́ ẹ gbọ́rọ̀ yìí tẹ́ ẹ dákẹ́ alábòsí ni o. ọ̀rọ̀ Ìlọrin ọjọ́ kan gbogbo wa ni o. kìí sì sọ̀rọ̀ ọjà a mọ̀ pé wọn ò ní dá padà wọ́n ti make decision wọn but kóńkálùkù ó sọ tẹnu rẹ̀ kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ o. ẹ lò tán ẹ kú òun bẹ́ẹ̀ o àwọn míì ò dé bẹ́ẹ̀ o. gbogbo wa náà lálọ́ jábọ̀ fọlọ́run.